wọ́n gbógun wọ́n gbógun wọ́n ṣèké wọ́n tanra wọn ọ̀la yẹn gbógun wọ́n dẹ̀mọ́ wọ́n gbógun wọ́n dìtẹ̀ mọ́ ọmọ lọ́rùn gbogbo wọn tanra wọn. ìbàjẹ́ ènìyàn kò dáṣẹ́ olúwa dúró. sori pé price ilé o ti yàtọ̀ sí ilé then sori pé ilé náà ti yàtọ̀ kò má ṣe mistake o most important one sori ṣòṣèré lè lórí pé price ẹ ti yàtọ̀. ọ̀run ti gbèsè rẹ̀ dí àbí hello ìgbolo gbé fóònù sí látàárọ̀ rẹ wàhálà ti wà yáwá ti wà ńlẹ̀ báyìí o yáwá ti wà gidi wàhálà gidi mo ti ń wá pos káàkiri gbogbo ní ọ́fíìsì látàárọ̀ mi ì rí pos yẹn gbogbo everywhere ni mo ti search mi ì rí pos mo dẹ̀ mọ̀ pé láńre òun ló máa jí pos yẹn òun ló máa gbé kí ló hàn lẹ́nu ṣé wọ́n mo bá sọ̀rọ̀ ni. gbégbó oorun wo bó ṣe rí irúkirú ọ̀rẹ́ mo fẹ́ kó ètè resume sọ́fíìsì o ṣùgbọ́n má pẹ́ màá mọ̀ retí ẹ gbégbó oorun òṣì òfófó tí wọ́n mọ̀ bá káàkiri nù kí ló kàn nípa nǹkan tí mò ń sọ. Hey, Mutum! mọ́tò ní kíni. Mutum! ṣé wò ó tí lọ ní kí lọ tún dúró ṣe mẹ́rin. Mutum! Kò ní kẹ́jì sọ̀rọ̀ Allah. Sọ̀rọ̀ Allah. gbogbo wọn tanra wọn. ìbàjẹ́ ènìyàn kò dáṣẹ́ olúwa dúró. ẹni bá fẹ́ wò ṣẹ́jú akàn àpẹẹrẹ tí omi. ìbàjẹ́ ènìyàn kò dáṣẹ́ olúwa dúró. ẹni bá fẹ́ wò ṣẹ́jú akàn àpẹẹrẹ tí omi. Ẹ má kí mi. Kí POS wà ní hòtẹ́ẹ̀lì wa yìí kó sọnù. Ṣé POS lẹ́sẹ̀ ni? POS ò lẹ́sẹ̀ náà. Ìwọ tí mo tún ọ̀sẹ̀ yàrá náà ẹ̀yà ní ilẹ̀kẹ́. Ẹ lápẹ́ ní ìbọ̀nsẹ̀ kó mi bá ẹnu géètì ni mo wà mí mọ̀ kankan nípa ẹ̀. Yàrá kẹ́kẹ́ ṣe mú bọ̀dọ̀ sọ pé kí ló why will you tell me that you do not know anything? Kai ma ka sani ce security ne bakin kofa kawai na tsaya. Kai yare! Mi ò parọ́. Ẹ lápẹ́ kai nawa ne èmi ti ẹni. Sorry for yourself. Sorry for your salary. All of you. POS tó wà ní gbá yẹn tí ń bá rí ìgbàǹgẹ́ríbá. Ẹ gbọ́ mi. Ìgbàǹgẹ́ríbá. You can with healthy shower. Ẹ jẹ́ yà gbogbo yín. All of you, I will hold you responsible. Màá gba gbogbo yín. Màá gba owó mi lọ́wọ́ yín. Ẹ wọ níbà yìí. He's on threat. Ẹ wo, nǹkan tí wọ́n jẹ ni. Ẹ wo, nǹkan tí wọ́n jẹ ni. Accountant. Accountant. Kí ni àdínà? Ẹ gbọ́ mi. I want to see you immediately. wọ́n ní erin kárelé kó wá jọba wọ́n ní kó wá jọba kó wá jọba gbogbo ará ìlú náà ní kó wá jọba ọ̀yẹ̀ kó wá jọba. Accountant. Reason why tí mo fi pè é ò ní pé immediately nísìnyí tó bá fi lè kúrò bí báyìí. Lost office, every document, account statement, hotel yìí, mo fẹ́ kó record it. Then, account tí POS tó sọnù yẹn, mo fẹ́ kẹ́ pé bank manager
nísìn so that wọ́n lè block ẹ̀. That's the main reason tí mo fi pè yín kẹ́ wá. Oyè kó àjọba wọn ní kó àjọba ṣùgbọ́n rántí pé àbínibí ń dání o ó ń dání yẹyẹ lóní rántí wípé ń dání o ó ń dání o ó ń dání o. Wà lọ́wọ́ wọn. Wọ́n fẹ́ ká kówó rèlú ajé pé ká máa jèrè. Wọ́n fẹ́ ká mórí wọ́gbó lọ pé ká yà wèrè. Àwọn abínú ẹni àmọ́ níṣẹ́ ni ó. Láti ní báyìí dàrú ní pé. Okay. Yes, sir. Àti check in ní ọ́fíìsì. Okay. Mo wá fún inspection ní bíbá. So a fẹ́ rí fún very important issue ni. Okay. Lórí kéèsì POS. Yeah. Sir, Mr. Ọláríwájú na suspect. Ó gbé POS yẹn. Sometimes ó máa gbé lọ sínú ọ́fíìsì ẹ̀. Àánú fẹ́ ṣe accounting. Sometimes ó máa gbé lọ sílé. Okay. So òun ló máa ń wà all through pẹ̀lú POS yẹn. Kò kí n ṣe fẹ́ kẹ́ anybody gan kó nàbà. So òun la suspect ó gbé POS yẹn sir. Yeah. Mr. Kọ́lápọ̀, ṣé ẹ ṣọ́ nǹkan tí colleague sọ? Yes, sir. Because òun náà explain fún mi. But tó dé explain fún mi yẹn, èmi náà kàn rò lọ mo rí pé yes, òun ló máa gbé POS machine yẹn sir. Èmi náà mi sáfẹ́ come to forward náà ní mana ìtúnà mo rò èmi náà suspect yẹ ní mana sẹ́ni ṣí ní èdè ìdọ̀ka mo mọ̀ pé òun ló máa jí yes. So ọ̀gá yìí náà ti suspect àbí? Mo suspect yẹ. Ó ní. Mo mọ nǹkan tí màá ṣe. Wọ́n fẹ́ ká kówó rèlú ajé pé ká máa jèrè. Láàrin ọ̀pọ̀ people láyé tètè àrùn náà mà. Àwọn abínú ẹni I know what to do about it. Láti ní báyìí dàrú ní pé iṣẹ́ Olúwa ni iṣẹ́ Olúwa ni ìbàjẹ́ ènìyàn kò lè dá dúró iṣẹ́ Olúwa ni ọ̀rọ̀ Olúwa ni àṣẹ. Èmi tí mo rí pé máa ṣorí ire ìbàjẹ́ ènìyàn máa lọ́wọ́lọ́wọ́ mẹ́rán náà gbé gbà ó iṣẹ́ olóhùn tó ń ṣe yẹn jẹ́ ọkùnrin ṣe lásán nìyẹn nítorí wípé àṣẹ. Èmi tí mo rí pé orí rẹ̀ mo fẹ́ o. Mo ti bèrè receptionist ló ń sọ wípé wọ́n ní wọ́n ti fún ẹ níwèé pé kó máa lọlé. Mo ṣe rí nìyẹn. Ṣé o mọ̀ nípa POS ni? Ó yẹ kó o trust mi. Mo ṣe dé ọ́fíìsì láàárọ̀ ẹ̀ lọ́gá kọ̀ pé mi. The next thing wọ́n dẹ̀ gbé sack letter lé mi lọ́wọ́. I was just wondering pé ṣé lórí ọ̀rọ̀ POS yìí àbí kò ṣe POS náà ni? Ó yẹ kó o mọ̀ mi. Ṣé máa gbé POS lọlé ni? A máa lọ ta POS. Kí mo fẹ́ fi POS ṣe? Ló wá dológun pé wọ́n á sack mi lórí ọ̀rọ̀ POS. Láti ìgbà tó ń ti fún mi lẹ́tà mi ìgbádùn ara mi mo ṣe wà. Báwo ni yóò ṣe gbádùn ara èèyàn? To be sincere, ọ̀gá pè mí pé ta la suspect nípa POS yẹn. Bọ́n ṣe ń dárúkọ tí wọ́n ń dárúkọ ẹrù bọ́ ṣe dórúkọ Ọláríwájú mo ní Ọláríwájú tèmi ò lè gbé POS because òun náà ló manage POS yẹn ló monitor ẹ̀ ọwọ́ ẹ̀ ní POS yẹn máa ń wà all through kí la fẹ́ ṣe báyìí. Ó ti sú mi, ó ti sórí. You know what ṣé o lè gbà mí láì kí n lọ bọ́gà kí n lọ bá wọn sọ̀rọ̀. ó mọ bá ti jọ wà ní gbogbo ala nífẹ̀ẹ́ ń bí báyìí kò sẹ́ni tí ò fẹ́ràn ẹ̀ àtijọ́ ń ṣiṣẹ́ tipẹ́ a fẹ́ràn ẹ̀ gidi gan a máa miss ẹ o. Ó ṣe gan. Ọláríwájú you just take care. Mo really appreciate. Sóyè. Mo really appreciate. Talk to ọ̀gá. Ó ṣe gan. So ti gbọ́ kó take care kí family máa pè ẹ́. No problem. Oh my God. Ó ẹni àbá ní kó fẹ́ ní lójú ló bàtà sẹ́nu. Ẹni àbá fọ̀rọ̀ lọ wá láròká ló jẹ́ òwò. Ẹ pàtẹ́wọ́ fún Kàyẹn, ẹ pàtẹ́wọ́
ọba láìdá ọ̀rọ̀ olúwa àṣẹ láyé fi ṣẹ òkè òkè ni wọ́n máa lọ. Sálárì yìí ọ̀rọ̀ ẹ dùn mí gan-an. Kò jọ mí lójú. Àwọn aláàtẹ̀tẹ̀ fúra. Tí ọlá iwájú bá ń bọ̀ ní ọ́fíìsì bá wo báàgì dáadáa, ó máa wà empty ni. Bó tó bá ń padà lọ sílé, báàgì máa kún ni. Bọ̀ á lè fúra. Kí ni? And then, ìjọ́ tí mo mọ̀ pé ó máa ṣiṣẹ́ yẹn lọ́jọ́ tó ń ṣe CCTV. Tí wọ́n ń ṣe CCTV yẹn tó ń rí connect yẹn, ìjọ́ yẹn ló máa ṣiṣẹ́ yẹn. Because kò sẹ́nibọ̀dì tó máa fúra. How sure are you wípé òun gangan ló gbé kìíní? Now báyìí nísìnyí èmi ò mọ̀ bóyá òun ló mú o, àbọ̀ nǹkan ló mú. Ìwọ kàn sọ fún mi, òun sọ fún mi tó. Èmi náà kàn ṣáà ń wò pé tó bóyá òun ni, bóyá òun kọ́. Kọ́lápọ̀ mọ́tò káwọ àkárẹ̀ yìí mú. Àná òun ló ṣe nǹkan. Báàgì yẹn, èmi tẹ̀ ti ń fura sí tipẹ́tipẹ́. Bọ̀ mi kàn fẹ́ sọ̀rọ̀ ni. Wọ́n ti lé lọ. Òun ló ń sọ nísìnyí báyìí pé òun ṣiṣẹ́ èèyàn méjì papọ̀. Department yẹn súnmọ́ra wọn lójó. But at the same time, ṣé wàá máa wá gba sálárì méjì papọ̀ ni? Kò lè gba sálárì méjì náà. Kọ́lápọ̀ gbàgbé yẹn. Sálárì méjì ò ṣe sálárì méjì. My baby, I one and only. Kí ló máa ń ṣe gáà yìí náà? Kí ló ń ṣe gangan? Kí ló ń dùn nú ẹ̀? Wọ́n ní kó má pè mí bébí ẹ̀ mọ́, ṣé mo ṣe ń sọ fún ẹ ni? Orí ló máa pọ̀ ọrùn ló máa kórí. Ó máa rí kí ẹ̀ tó máa bá mi dúró ọmọ nínú ọgbà. Ọ̀wá ní kò ní lọ. Eléyìí kò ti tó sálárì tí ò bá sọ sálárì yẹn méjì fún mi ká máa fún mi tèmi. Eléyìí èyí ti tó sálárì mi báyìí. Ó tó sálárì ẹ̀ bó ṣe wà yẹn. Ọ̀ mọ̀ bọ́lá iwájú gan bá mi dùn ọmọ ilé. Jẹ́ kó máa lọ. Sálárì lápá kan, tèmi lápá kan, tiẹ̀ lápá kan, àjọra máa ṣe bẹ́ẹ̀. Wọ́n ń gbógun wọ́n ń gbógun Good wise and Ó ti tán. Energy drink. Òun náà ti tán ọkọ wá lánàá gbà kan kọjá mi. Okay. Ṣé ní soft drink kankan? Ó kù méjì. Irú ẹ̀ ló wà. Mo ti check ẹ lọ́fíìsì ẹ̀ náà. Mo ní kí n check ọmọ ibi báyìí. Èmi lọ lẹ́nu ẹ̀ o. So quick. Mo ní àwọn 1 or 2 things láti ṣe nílé jàre. So ti balance pẹ̀lú àkáǹtì ẹ̀. Tó bá dọ̀là máa ṣe jàre o. Mo ní 1 or 2 things láti ṣe nílé. Kò bá dẹ̀ gbéwé àkáǹtì ẹ̀ dání sódà pẹ̀lú POS yẹn kí balance àtòun rẹ̀ wàá ṣe gbogbo àkáǹtì ẹ̀. Orí yẹn sọ náà. Mo ń bọ̀ nà. Jẹ́ kí n lọ. Wọ́n ní erin káre lẹ́kọ̀ọ́ àjọba. Wọ́n ní kó wá jọba. Kó wá jọba. Gbogbo ará ìlú náà ní kó wá jọba. Yẹ kó wá jọba. Wọ́n ní kó wá jọba. Ṣùgbọ́n rántí pé àbínibí ń dání o. Okay now. So mo ti lọ kó dání báyìí. So at least tó bá di àárọ̀ lánàá. Tó bá. Ó ṣe gan. Becky. Yes sir. Ó dàárọ̀ sir. Becky. Ṣàkántì ẹ dáadáa o. Okay sir, ó dàárọ̀. All right. Wọ́n fẹ́ ká kówó rèlú ajé pé ká máa jèrè. Wọ́n fẹ́ ká mórí wọ́gbó lọ pé ká ya wèrè. Àwọn abínú ẹni àmọ́niṣe ni o. Àṣenìbá ní dàrú o. Àrùn ni pé iṣẹ́ Olúwa ni iṣẹ́ Olúwa ni ìbàjẹ́ ènìyàn kò lè dá dúró. Iṣẹ́ Olúwa ni ọ̀rọ̀ Olúwa ni. Orin ọ̀wà. Orin ọ̀wà bí ti bá wọn. Ìwọ náà mo gbogbo nǹkan tí mo bá sọ̀rọ̀ lẹ́yìn mẹ́ta. Lórí ọ̀rọ̀ iṣẹ́ tí wọ́n ti sack mi. Ẹ̀ṣẹ̀ àmọ́dí mò ń jẹ. Mi ì mọ́wọ́ mi ì mẹsẹ̀ lórí ọ̀rọ̀ POS. Wọ́n gbé POS. Wọ́n lè mú gbé POS. Ṣé mo fẹ́ ta POS ni mo fẹ́ gbé wálé? Look at how many years mo ti lò pẹ̀lú hotel tan sọ̀rọ̀ nípa ẹ̀. All my efforts just wasted like that. Yeah, I understand. Gbogbo nǹkan sábà bínú. Mọ̀ nǹkan tọ́lọ́run fi ṣe o. Ṣé mo pé bẹ́ẹ̀ ṣe ṣe lánàá náà ni mo gbé oúnjẹ fún yín ẹ jẹ. Gbogbo omi lẹ́mọ̀. Kí ló mìíràn lára yín? Ẹ má máa para yín.
Ṣé fẹ́ kémi náà máa ronú ni? Not at all, dear. Bá mi jẹ́ gan. Ọlọ́run á ṣe mí tó máa dáa jù nínú. Ká má bínú ògo, sáré kọjá ògo. Ògo titun yóò padà wọlé dé. Àwọn ẹlòmíràn wọ́n bínú ọmọ lógo, wọ́n kú lógo jà. Àwọn ẹlòmíràn nítorí ògo wọn ti fẹsẹ̀. Báwo ni? Ẹjọ́ Mr. Lanre la bèrè. Sí lára, ṣé kò sí? No, a lọ síbì kan ní akọni káyà ká ṣáìsì. Ok, máa jíṣẹ́ tó bá dé. Ok, make sure pé o sọ fún mi pé mo wá. Ok, sir. O ṣáà ṣiṣẹ́ ìmì mi. Bẹ́ẹ̀ mo ṣe. Iṣẹ́ kí ló fẹ́ jẹ́ fún wọn? Iṣẹ́ kí ló fẹ́ jẹ́ fún wọn? Ṣé ò lè sọ wọn pé wọ́n ti sáàkì Mr. Lanre òṣìṣẹ́ bíbà ẹ̀ mọ́? Ọ̀nkú Mr. Lanre òṣìṣẹ́ bíbà ẹ̀ mọ́ ti sáàkì wọn, wọ́n ti dá wọn dúró. Ṣé o fẹ́ kí ni tẹ́ fẹ́ kí ni ká ṣe fún yín? Very nice day. Gbéke yìí of Nigeria Limited. Iṣẹ́ kí ló fẹ́ lọ jẹ́ fún wọn? Àṣírí tiẹ̀ náà fẹ́ tú. Tó ti gbọ́? Ọlọ́run fẹ́ sí tiẹ̀ náà síta. Tó ti gbọ́? Ó ti ń lọ ń jọ́ lọ́ba lẹ́yìn àbí? Gbogbo owó tí ó ń kó ń bíbà ẹ̀. Ṣọ́rọ́ ọmọ tó tẹ̀lé máa yẹn. Àwọn tó ń kówó fún nìyẹn o. Ẹ wàá máa complain. Ẹni tó ń kówó fún nìyẹn. Ìwọ náà tó fẹ́ bẹ̀rẹ̀ bí Mr. Lanre ṣe bẹ̀rẹ̀. Ó ti ní bílẹ̀ lọ́mọ ń pàdé àbí? Mi ò tí ì lọ látọjọ́ tó ti kúrò níbi ẹ má bínú. Kí ló sọ tẹ́lẹ̀? Ó ti ṣe wáì. Ìlọ́nà fẹ́ jíṣẹ́ fún. Bọ́ọ̀lù ti fẹ́ jíṣẹ́ fún. Mi ò tí ì rí mú látọjọ́ tó ti kúrò níbi o. Continue. Àṣírí tiẹ̀ náà fẹ́ tú. Dáadáa mi ò tí ì rí wọn o. Àṣírí ẹ fẹ́ tú o. Ọ̀gá má bínú sà. Ìbàjẹ́ ènìyàn kò dáṣẹ́ Olúwa dúró. Ẹni bá fẹ́ wò ṣẹ́jú akàn á pẹ́ létí omi. Wọ́n ní wọ́n kúrú ti fẹ́ jẹ mọ́níjà nígbà ní sí sójọ́ wọ́n fi bẹ̀. Ọ̀dẹ̀ wọn Haúsá lọ̀gá bó ló gbọ́ kò gbọ́kàn mo ti rán àwọn èèyàn sí wọn wọ́n tẹ bá mi pè pẹ̀lú wọn irọ́ ọ̀gá ò gbọ́ sí mi lẹ́nu. Má wọrí mo ti ní kó dáadáa má wọrí má bẹ bọ́gà sọ̀rọ̀ ṣùgbọ́n pé ọ̀gá náà ò lè tó tó yẹn gbogbo wa la mísẹ̀ within how many days tí wọ́n ti dá dúró sí gbogbo wa la mọ̀ pé Lanre ò lè ṣe kínní kí ló fẹ́ fi POS sí. Oṣù mi POS láì ṣàbẹ̀rẹ̀ láì ṣàbẹ̀rẹ̀. Ọjọ́ tó dẹ̀ sọ fún sọ ní ìgbọ̀n ọmọ sáà nínú ọ́fíìsì ní POS ń wà náà. Ìgbé lọlé wọ́n máa nìyí lọ́wọ́ ọjọ́ tí mo gbé lọlé ló sọ nù. Fọkàn balẹ̀ Ọlọ́run ló gbé mi sí ibà ìwọ́dẹ̀ lọ́rẹ́ mi fọkàn balẹ̀ máa bọ́gà sọ̀rọ̀ tí kí ló wà ń bẹ̀ wọ́n á pè é padà bọ́gà sọ̀rọ̀. Ó ti sú mi kódà mi tẹ̀ mọ́. Hello. Well, sir. Yeah. Manager. That's all. Mo try láti wá ọ̀gá wa. Brother, yes sir. I greet you. Thank you sir. Mo béèrè ọ̀gá lọ́wọ́ receptionist instant. So ní pé ọ̀gá ti travel. Bẹ́ẹ̀ ọ̀gá ò sí lára. Iṣẹ́ tó ń gbé fún fẹ́ẹ̀mù wa pé ká ṣe the auditing. But you know bí ó ṣe jẹ́ pé èèyàn àti ọ̀gá ni máa ń jọ wá sí fẹ́ẹ̀mù wa. Mo lè fún yín ní one or two information kẹ́ bá mi fún ọ̀gá. So tó bá dẹ̀ dé, we'll discuss extensively. So there's one particular account. Okay. One Mr. Lanre. Yes. Okay. So mo ti gbọ́ pé bóyá ọ̀gá ti sack or something. Yeah, and quite unfortunate, his account is 100% intact. Really? Exactly. In fact, we have overage lórí account Mr. Lanre. Ṣé pé hòtẹ́ẹ̀lì wa ò jẹ wọ́n? Hòtẹ́ẹ̀lì ò jẹ anybody lówó. Owó tí ó yẹ kí ó wà nínú àkáǹtì yẹn gan ó tún kọjá. Bí ká máa wá 5 million ká lè rí 6 million. Ẹ dúró ẹ jẹ́ pé yín rẹ̀ ṣé ṣe pé àwọn gan-an jẹ̀yàn lówó? Wọ́n jẹ̀yàn lówó. His account is balanced and is intact. Mo ń gbọ́ pé wọ́n ti lay off Mr. Lanre yẹn. It's quite unfortunate. He's a good man. Ọ̀gá ti máa ń tètè jump into conclusion. He's a good man. He's a good man. So account ẹ̀ wà ọ̀rẹ́. Ibi tá a bá ti ní àwọn abnormalities, a sọ fún ọ̀gá tó ọ̀gá bá ti dé. Sure. 100%. Thank you very much. Can you nice day? Very good. Thank you so much. Are you too? Yes sir. Yes sir. Yes sir. Ẹ ṣe gan sir. Ọ̀rẹ́ jẹ́ kí n bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀rẹ́ bá wọn gbà sọ̀rọ̀. Nítorí bá wọn sọ gbogbo ọ̀sẹ̀ lọ́tí mi ní. Ṣùgbọ́n ọ́dítọ̀ la pè é náà. Ilé ìta gbogbo ẹ̀dá mi. Ó gbọ́n kan tó sọ sí mi. Ọ̀rọ̀ náà máa sọ fún yín sí i, àníkú jẹ́ kí n bá wọn sọ̀rọ̀. Ti bọ́dọ̀ ti sí nìkan àwọn ti rí òótọ́ kan báyìí sàn. Kì í ṣe pé wọ́n lọ jẹ̀ ló máa tó jẹ̀wọ́ lówó ni, ọtún mú owó wọlé sí káfíń mi. Tí n bá bá ọ́dítọ̀ máa lè mọ bó ṣe máa bọ́gà sọ̀rọ̀ náà. Tí o mọ̀ rí ni. O mọ̀ rí mo ti ní kó dá gbogbo ẹ̀dá mi dáadáa mi. Mi ìjọ tẹ̀lé owó náà.
Mi ìjẹ hotel lówó. Kò sí pé bí mo ní fort níbì kan. Ó wá jẹ́ pọ́rọ̀ POS mi mọ́wọ́ tí mi mẹ́sẹ̀ náà wọ́n ti sí mi lọ́rùn. Tí òjò ọlọ́run fi bẹ̀rẹ̀ bá mi bá wọn sọ̀rọ̀ jọ. Ẹni àbá ní kó fẹ́ ni lójú ló bàtà sẹ́nu. Ẹni àbá fọ̀rọ̀ lọ wá láròká ló jẹ́ òwò. Ẹ pàtẹ́wọ́ fún Kàyẹn, ẹ pàtẹ́wọ́ fáláyìdá ọ̀rọ̀ Olúwa. Àṣẹ láyé fi sẹ́, òkè òkè ni wọ́n máa lọ. Àwọn afẹ́ni lójú máa kọ̀kọ̀ fẹ́ni. Ó ń bá ní rẹ́rìn ṣùgbọ́n ọ̀rọ̀ mi sí nínú. Kò sóhun tí wọ́n á fi ṣe. Mr. Banjo! Mr. Banjo! Accountant! Accountant! LPS àti wọ́n láti jọ yìí. PS náà wà lè dé. Bólẹ́tì. Bí mo ṣe ń gbálẹ̀ bíbá ìwúrí ní kọ́nà ẹ̀. So ẹ̀ tó ń gbá kọ́nà yìí láti bí 2 months. Kódé mi gan-an mo ṣì gbá lánàá. Ẹ̀yin èèyàn ẹ̀bẹ̀rẹ̀ o. Ẹ rí POS ń bíbá yìí. Mo ṣe ń gbálẹ̀. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ náà? Sọ Mr. Banjo wọ LPS náà wá. Àwọn kan mi bólẹ́ ti rí. Ibi tí mo ti ń gbálẹ̀ ní kọ́nà mi mà ni mo ti rí. Ṣé ìgbálẹ̀ ń bẹ̀ lánàá? Èmi fún ara mi bẹ́ẹ̀ ni mo gbá lánàá. Ló dápọ̀dà síbẹ̀ gẹ́gẹ́ bó bẹ́ẹ̀ gbé bó ṣe wà. Mr. Banjo, kó lọ dá kíni padà. Kó lọ dá kíni padà. Oh, I thought as much. Ṣebí o ti lé Mr. Ọlárẹ̀wájú lọ. Now you now return the POS now. Wọ́n á sọ fún mi pé ká lọ gbé síbẹ̀ ká lọ ṣe gbé POS yẹn fún. Ṣé mi mo ní ilé iṣẹ́ ni? Ẹ̀yin kọ́ lẹ ní ilé iṣẹ́. Wọ́n máa fi ọ̀gá ọlọ́pàá máa gbé wá sí POS yẹn. Gbèrè lọ́wọ́. Ẹ̀wọ̀ ẹgbà POS. Tẹ̀síwájú ẹ̀. Ẹgbà POS lọ́wọ́. Máa lọ kọ́ ọ̀gá. Yọ̀ọ́ sàmọ́ máa gbé sílẹ̀ kò ṣáà nínú ìwà tí kò tẹ̀lé. Can you imagine? This very man, you're too wicked. Wá fìyà jẹ ẹni tí ó ṣẹ̀. Ààrẹ yóò bèrè ní. Ṣé èmi ni wọ́n dá lé èmi lè dá àjọ sí lọ́wọ́? Ẹ̀ẹ́dà ìwọ ló múra kọ́kọ́ gbà yẹn náà. Ṣé èmi ló ní iṣẹ́? Accountant, you are the next person to hold this thing. Ṣé o mọ̀? Sáré ògo, ká má bínú ògo, sáré kọjá ògo. Ògo titun yóò padà wọlé dé. Àwọn ẹlòmíràn wọ́n bínú ọmọ lógo, wọ́n kún lógo jà. Àwọn ẹlòmíràn nítorí ògo wọ́n ti fẹsẹ̀ kọ. Àwọn ẹlòmíràn wọ́n ti ṣìnà nítorí ògo ni. Bàbá ṣe bẹ̀rù lórí ògo titun yóò padà wọlé dé. Èdè ló máa tó fún ni lógo bò. Ìwọ nìkan ló máa tó fún ni lógo tó ń fògo dára lára ẹni o. Jẹ́ kọ́láyé kọ́rọ́kọ́ rẹ lára mi, bàbá o. Go and tell all the staff I want to see them now. Yanzu da sorry. Yanzu da ka zo ka gansu. Don't welcome me. How you get me? I was told that you people have seen the machine. How can you come? How come? Báwo ló ṣe jẹ́? You receptionist, how come? Yes sir. Ibi tí mo ti ń gbálẹ̀ ní reception bẹ̀yẹn ni mo ti rí POS yẹn ní kọ́nà kan bẹ̀yẹn. Ní kọ́nà? Bẹ́ẹ̀ni. Okay. Ẹ sọ pé Mr. Larry tó ti kúrò ní hotel yìí almost 2 months ago ló wá padà fi POS machine yẹn síbẹ̀ àbí? Kò yé mi sir. Kò yé ẹ, kò ní yé ẹ. And you! Masa mi ma o. You came and meet me personally. Kazo ya sa me personally. Ẹ sọ fún mi pé Mr. Larry ló jí machine yẹn. Yes. And you too. You came together. Na kariya ne? I'm sorry, sir. Sorry for yourself. I'm sorry, sir. He told me it was Mr. Larry that took the POS machine. So, àwa jọ wá sí ọ̀dọ̀ yìí. Òun ló sọ fún mi. Mo wá ní pé kí n wá sọ́dọ̀. Tajima Ganaba, he told me ó sọ fún. Ẹ ti gbọ́ ọ̀rọ̀. Ó ń tì ẹ́ àbí?
Okay, let me tell you something. From now henceforth, I didn't want to see you in this hotel again. Please. Pack everything that belongs to you and move now. And you, let me warn you for the last time. This is your last warning. Timba Filebo Inaji. Kana gulma ofofo wani a cikin nan ni biba. Ena emura, ena enlo. Okay. And you, any place tí Mr. Lare bá wà, ẹ gbọ́dọ̀ lọ fetch it out. Kó wá resume fún iṣẹ́ yìí with immediate effect. Kaji ni ko baka ji ba? Yes, sir. Kaji ko baka ji ba? Yes, sir. Kai ma kana ji na ko? Naji. Oga, please. Mo ní ṣe ti gbọ́ pé wọ́n ọ̀gá láàrin. Kò tán aláṣejù bàbá ṣe tẹ́. Wọ́n gbógun wọ́n gbógun o. Báwo ló ṣe wá jẹ́? Má ṣe rí nìyẹn o. Ga Ṣe rí nìyẹn o. Come on. Wọ́n ṣe sack nìyẹn gan, I was just still now kò tí ì yé mi. Because ọ̀rọ̀ PS tán sọ̀rọ̀ nípa mi ìmọ̀wọ́ mi mẹ́sẹ̀ ń pa. Ọ̀bọ̀ ìdẹ̀ ìyarí kan lẹ̀ pariwo káàkiri ọ́fíìsì pé mo jí POS, mo gbé POS. Mi ìmọ̀ pa POS, nǹkan tí mi ìmọ̀wọ́ tí mi mẹ́sẹ̀ lẹ́ntì sí mi lágbàdá yẹn pé mi ìmọ̀ pa irọ́. Ó dẹ̀ mọ ọ̀gá wa dẹ̀ ní góòlù gbọ́ kò gbọ́kọ̀ ọmọ ọgbà Hausa ni. Kò sí bí mi ṣe bẹ́ẹ̀ tó kò gbọ́. Mo tún rán àwọn èèyàn sí kan tó bá mi bẹ̀ the same thing. Bọ̀bọ́ yín ṣáà ń pariwo orúkọ mi pé mo gbèsè. Àwọn tó kù wọn dẹ̀ tún they were still contemplating. Bọ̀bọ́ yín ṣáà ní èmi ni. I don't know, mi mọ nǹkan tí mo ṣe o. Ó mọ bọ̀bọ́ tójú ẹ̀ máa ń le ní ọ́fíìsì yẹn tó máa ń sọ̀rọ̀ òun ni mo bá ń join ní sẹ́yìn. Òun náà mo ń sọ, òun náà ló cause gbogbo problem fún mi. Òun mo ló ń pariwo orúkọ mi pé mo jí POS. Nígbà tí mi mọ owó tí mi mẹ́sẹ̀. Even in most cases gan, ó máa ní kí n gbé POS yẹn lọlé. You understand? So bó ṣe wá di ogun pé a wá POS ní ọ́fíìsì tó fi wá jẹ́ pé èmi náà wá mú pé mo gbé POS. Just accept this as a test. You understand? This is just a trying time. Kò sí bá a ṣe máa rìn tí oòrùn ò ní mì. So bí a ṣe rí nìyẹn. So you understand? But we work things out. Ó ṣe gan rẹ̀. Though èmi náà ti kọ application quite alright káàkiri àwọn some companies and hotels. Only that mi ti gbọ́ response látọ̀dọ̀ wọn náà ni. You understand? Àti máa jókòó lé ìyàwó wà lé catering for the responsibility of the home. There's nothing I can even do for now. Ó jẹ́ kó weak mi. By next week lágbára Ọlọ́run màá bẹ bá ọ̀gá mi sọ̀rọ̀ tó bá jẹ́ pé ó máa ṣiṣẹ́ ń bẹ̀ fún like few times tọ́lọ́run fi máa ṣe tọ́jú ẹ náà ni but at least wàá ṣì máa rí nǹkan kan ṣe náà. Màá really appreciate òjò Ọlọ́run fi bẹ̀ ó mọ̀ kí ṣàtẹ̀ máa jáde láàárọ̀ kí n máa dé lálẹ́ jọ. You're my friend now. All right, no problem. Jẹ́ ká sáré ya ìtúwìn bẹ́ẹ̀ let's eat one of the mo pé ibi tí máa pa ẹ́. Mi ì tí ì jẹ kọ̀ọ̀kan látàárọ̀. Kò ṣe sọ pé ebi ń pa mí ni ebi ń pa mí látàárọ̀. Wàá rí mo ṣe ń sọ̀rọ̀ gan pé mi lè sọ. Òkè òkè ni wọ́n máa lọ. Check email. You can see that I'm busy. Nǹkan tí mo rí ò rí, check me leo. You know I'm busy. You are busy. Check it now. Oh my God. You all are too much. You no go understand. Come this mo ti call letters látọjọ́ lélẹ̀. Darling, they just called me for an interview. Like seriously? Olúwo ṣé. Oh my. Just come. Jókòjá ká má torí ògo ká lọ sáré ògo. Ó dẹ̀ gbà ládùúrà pé Ọlọ́run máa bí sọ yín lẹ́sùn rẹ̀. Olóore tẹ́ ṣe fún mi. Mr. Lanre kí làwọn fúnra fún. Ṣé rí bí ẹ tẹ̀ ṣe ń gbáwájú gbẹ̀yìn dípẹ́ mọ̀bírí yẹn ó yà mí lẹ́nu nípa kọ́ńtrátì. Mo rí ìdúpẹ́ wọn lọ́wọ́ yín sà. Ọlọ́run á dẹ̀ bá mi dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé wọn sà.
ẹ ṣáà make sure wípé ẹ disappoint company wa. Disappoint kẹ̀. In lè disappoint wọn mi sir. Gbogbo ẹ̀yin gan mi ní disappoint yín sir because mo rí tẹ̀ ṣe fún mi lórí ọ̀rọ̀ contract tó fi work out. Mi jẹ́ disappoint company débi tí màá ti disappoint yín sir. Ìyẹn gangan ló wà very important. Tẹ́ ẹ bá ti disappoint, a máa make sure pé à ń recommend yín every time fún irú contract báyìí. Ẹ̀yin nìkan kọ́ lẹ submit the proposal. That series of you tí wọ́n submit the proposal. Ìgbà táwọn bọ́ọ̀dù dẹ̀ wò fínífíní wọ́n rí pé ilẹ̀ qualify. So kí wá ni mo ní ìrìn against yín láti sọ pé ẹ̀ qualify. Congratulations. Tóbi lójú congratulations. Kí la wà fúnra wa fún? Ẹ ṣe gan sir. Ẹ mọ̀ pé gbàtẹ́ ti submit the proposal yín tí a dẹ̀ ti check ẹ̀ àìṣe parí meeting náà ni ẹgbẹ́ parí meeting láwà wọ́n dẹ̀ ti check and you are the only qualified person. So kí la fẹ́ disqualify yín fún? Congratulations once again. Kọjá ká má torí ògo ká lọ sáré ògo ká má bínú ògo sáré kọjá ògo. Bájọ́ máa tó jọ mẹ́ta gbogbo lé ńkọ́ bolo tí ń bọ̀. Àtilé ni sà. Àtilé Bẹ́ẹ̀ni sà. ló wá múra báyìí. Okay, no problem. Have your seat. Bẹ̀lẹ́ ọ̀yàwó ńkọ́ ṣé kò sí. Ọ̀pọ̀ ẹ̀ wá bínú sí mi mo tó pọ̀ náà lẹ́yìn náà mo bí nǹkan ṣe rí ní táìmù. No problem, we understand. No problem. Ọ̀rọ̀ tá a sọ ní last time yẹn náà ni mo wá fún. Bánjọ ọ̀rọ̀ pọ̀ tá a discuss. Èwo ló àwọn ọ̀rọ̀ tá a sọ. Èyí tí a sọ tẹ ní àwọn company fẹ́ award contract. Ti contract Bẹ́ẹ̀ni sà. lo ẹ̀ṣẹ̀ wá ń bọ̀ nísìn tí mo pè ẹ́ for over 2 weeks o pick call me o dey return call now you are coming. I think it's late because tó bá jẹ́ pé o rìn dáadáa ni wàá pàdé one viable young man I just left my office now. Ó ní àwọn board wọ́n award contract yẹn fún. There are many of them that submit their proposal, but that man was the lucky one. So you coming now? Mi ìmọ̀ kan tó fẹ́ wá ṣe o. So kò lè sí nǹkan tí mo lè ṣe. Uncle. Yes, Banjo. Fún mi ló ní issue. Fún òṣìwọ̀n mo ló kúrò ọlọ́. Uncle, ẹ jọ̀ọ́ ṣé kò sí bẹ́ẹ̀ ṣe lè connect yẹn papọ̀ mẹ́ni yẹn ní kí n tiẹ̀ partner pẹ̀lú ẹ̀. Banjo kí ló ń sọ lẹ́nu yìí náà? Kí n connect ẹ mọ́ èèyàn tí a mọ̀ rí just by the proposal tí ó submit. Àwọn board of director dẹ̀ jókòó wọ́n fi award ẹ̀ fún. So kí wá connect ẹ mọ́ irú èèyàn báyẹn. Tí iṣẹ́ yẹn bá ní any issue ta la fẹ́ mú responsible fún. No. Don't say that again. That cannot be done. Uncle ẹ̀jọ̀ ṣé kò sọmọ ta lè dá sí i. Banjo kò sí ọgbọ́n kankan ta lè dá. Bóyá next time tí opportunity míì bá yọ tí a bá pè ẹ́ wà máa pick call yẹn. Uncle, last time tí mo wá sọ́dọ̀ yẹn. Yes. Mo rí àwọn kan tán gbé mọ́rúwá wọlé mo dẹ̀ mọ̀ pé bóyá ọ̀rẹ́ yín ni wọ́n ẹjọ́ ẹ̀rẹ́ bá mi kọ̀ọ̀nẹ́ ẹ̀bẹ̀ bá mi bá wọn sọ̀rọ̀ bóyá tẹ̀lé gbé mọ́rúwá fèmí náà. Banjo sà. Àkọ́kọ́ náà ṣé o mọ márúwá gùn ni? Mo mọ́tò wà mo máa ṣe náà gùn fún kẹ̀kẹ́ mo lè gùn mọ́rúwá ìṣẹ́jú mélòó máa lọ kọ́. All right. Àwọn èèyàn mi kan tí wọ́n ní márúwá máa bá wọn sọ so tó bá ṣì nílé tó wà available tí wọ́n wáyàn tó fẹ́ gbé fún bóyá máa get across here. So that is the only thing tí mo lè ṣe. Àmọ́ kinní kan tí mo mọ̀ pẹ̀lú ọ̀rọ̀ àwọn onímárúwá ni pé èèyàn kì í ṣe mọ̀nàmọ́ná pẹ̀lú wọn o. Tó bá ti gbé márúwá fún ẹ láàárọ̀ tó gbé lọ you must come back with that money. Má ṣe mọ̀nàmọ́ná pẹ̀lú wọn o. All right. Tó bá di ní ọ̀la ní 12 o'clock kò bá mi ní ọ́fíìsì ká jọ lọ sí ọ̀dọ̀ wọn. All right. All right, Banjo, bá mi kí ìyàwó àti àwọn ọmọ ẹ̀. Banjo, you can go.
bá di lọ́la 12 kó dé bá mi ká lọ síbẹ̀. mi ò lè lọ bẹ́ẹ̀ ẹ wò mo lẹ́gì ẹ̀ wá bí mi sí nǹkan kan kódà torí ẹ̀ ló jẹ́ kí n wọ níkà mi ìfẹ́ wọ tó tàbí mọ̀ bá dọ̀tí sálẹ̀ ní ọkùn orí orúkọ ọ̀dọ́ wa. Bánjọ ní adúrú ilé yẹn bó ṣe jìnnà tó orin dé ọ́fíìsì mi bíbí ni. Just see your life. Tá bá ń bá yín sọ ẹ̀ ní gbọ́ ẹ̀ ní gbà ó náà wò báyìí sìn let's see what I can do. All right. Okay. Tí mo bá fẹ́ wàá manage ẹ̀ ní o kò ń ṣòwò nìkan on seriousness ló bá ilé mi tó wà yẹn gbà bá mi kí àwọn àtàwọn ọmọ tó wá dé lọ́la kó pè mí ká máa lọ. wọ́n ní erin kárelé kó wá jọba wọ́n ní kó wá jọba kó wá jọba gbogbo ará ìlú náà ní kó wá jọba ọ̀yẹ̀ kó wá jọba wọ́n ní kó wá jọba ṣùgbọ́n rántí pé àbínibí ń dání o ó ń dání yẹ̀yẹ̀ ló ní rántí wípé. ẹyin mò ń kí ọ̀gá. owó mi dá. ọ̀gá nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìgbà tí mò ń bọ̀ ìrọ̀rùn ni jíìpù kan ó jánà mọ́ wa lẹ́nu so ibi bọ́m̀bà ṣáìdì yẹn ó kọ. àwọn ń fà àwọn lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn sábà wá dá sí ẹni tó fẹ́ máa gbé mi lọ sí station so àwọn èèyàn sábà ní pé kó jọ nítorí tọ́lọ́ pé kó wò mí ṣe òun náà sì bójú àrùn wò mí àwa lọ sí bọ́m̀bà yẹn so ìgbà tí mo tún wá ń bọ̀ ni wọ́n á notice pé ibi táyà tí a fi kọ́ ọ́ bẹ́ẹ̀ ọ́ìlì bíi grease ẹ̀ ó ti jò mo tún wá lọ ra ọ́ìlì míì a tún fi sí ọ̀gá mi níbi wọ́n á ṣàlàyé fún mi. so lẹ́nu kan dé òòrò owó kó wá. òun náà mo ní kí n ṣàlàyé fún yín tí n bá ṣiṣẹ́ ní alẹ́ ìní láàárọ̀ la ìgbà tó bá fi dìrọ̀lẹ́ so ìgbà tí ilẹ̀ ó bá fi ṣú màá lè kó owó wa ọ̀gá màá jára mọ́ṣẹ́ yẹn gan. ọba ṣẹjẹ kó dọ̀tún la. ọ̀gá yẹn ti ń bínú ọ̀gá yẹn ti ń bínú ọ̀gá. dúró o ti fọ́ gíláàsì. ẹyẹ ni ìgbà tí mò ń lọ ni ẹyẹ jánà mọ́ ẹyẹ ni ó rọlù. ẹyẹ rọlù gíláàsì tèmi láì sọ fún mi. bẹ́ẹ̀ni ọ̀gá náà mo lè ṣàlàyé fún ìpapọ̀ náà ní ọ̀gá. ó ti tó gbà wo tó ti fún mi lówó gbẹ̀yìn. ó ti máa lọ bóyá bíi 6 to 7 days. 6 to 7 days ọ̀dà tí ẹ̀já sọ pé ká yọ tò ní kù ń bẹ́ẹ̀ torí pé àwa máa ń ṣàánú èèyàn ọlọ́run tó dá wa sí báyìí ó dá wa pé ká mọ̀ lè bá ṣàánú irú ẹ̀yìn báyìí náà ni torí pé àmọ́ ibi tọ́mọ tiwa náà dé ẹ̀já calculate 6 times 6 èló ló jẹ́ 36,000 naira níwọ̀n nìkan gbé sọ́wọ́ bá a mú kọ́kọ́rọ́ mi èmi àti bàbá rí ọjọ́ dá kẹ̀kẹ́ pọ̀. ọ̀gá mo tẹ̀ fẹ́ ṣàlàyé yẹn náà fún yín. mo páàkì kí n kàn gbèrò ní ẹ̀gbẹ́ títì ní àwọn yellow fever wọ́n ṣe wọnú kẹ̀kẹ́ mi nù wọ́n sì yọ kọ́kọ́rọ́. ó sùn ẹ̀wọ̀n. ọ̀gá mo ní kí wọ́n á sọ bóyá spare key wà ní pé sódà wà nínú ìlú. sórí ibi tó o bá dé yìí ó tẹ̀ ti kọ́kọ́ dáná kọ́kọ́ lọ pe mọ̀lẹ́bí ẹ pé kí wọ́n á bọ̀ ní police station. ó ti dá mi lójú pé àní ò sí ń bẹ̀ ó sùn ẹ̀wọ̀n. ọ̀gá lè bá mú mi níbẹ̀ náà lè gbà mí. èmi ó gbà ọ́. ọ̀gá kò sẹ́yìn. èmi ó gbà ọ́. èmi ó gbà ẹ́. ọ̀gá fún ọ̀gá. èmi ó gbà ẹ́ ó sùn ẹ̀wọ̀n wọ́n sọ kí mi nù. bàbá gbà wá lọ́wọ́ wọn. bàbá gbà wá lọ́wọ́ wọn. wọ́n fẹ́ ká kówó rèlú ajé pé ká máa jèrè. wọ́n fẹ́ ká mórí wọ́gbó lọ pé ká yá wèrè. àwọn abínú ẹni àmọ́niṣe ni ó àṣẹnigbàní dàrú àrùn nípìn. iṣẹ́ olúwa ni iṣẹ́ olúwa ni ìbàjẹ́ ènìyàn kò lè dá dúró. iṣẹ́ olúwa ni ọ̀rọ̀ olúwa ni àṣẹ. èmi tí mo wí pé máa ṣorí.
mi nítorí wípé àṣẹ èmi ti mọ̀ wípé oríire mo gbé wé o ọ̀tá kan tọ́ra wọ́n ṣe lásán nù o iná ọlọ́run kò máa jó gbogbo yèyí ni ó àṣẹ yèyí iṣẹ́ olúwa ni wọ́n ní pé mi ò lè rí ibi tí mo gbé gbà ọ́ wọ́n ní mi lè rí ibi tí mo ń ṣe sí ẹni àbá ní kó fẹ́ ní lójú ló bàtà sẹ́nu ẹni àbá fọ̀rọ̀ lọ aláròká ló jẹ́ òwò ẹ pàtẹ́wọ́ fún kàyẹn ẹ pàtẹ́wọ́ báláìdá ọ̀rọ̀ olúwa àṣẹ láyé fi sẹ́ òkè òkè ni wọ́n máa lọ. Fẹ́ni lójú máa fọkàn fẹ́ni. Ó ń bá ní rẹ́rìn ṣùgbọ́n ó rò mí sí nínú. Kò sóhun tí wọ́n á fi ń ṣe máa lálùyọ máa tayọ. Iṣẹ́ olúwa ni iṣẹ́ olúwa ni ìbàjẹ́ ènìyàn kò lè dá dúró. Iṣẹ́ olúwa ni ọ̀rọ̀ olúwa ni àṣẹ. Ògo ká lọ sáré ògo ká má bínú ògo sáré kọjá ògo ògo titun yóò padà wọlé dé. àwọn bíbí ò tí dé. wọn ò tí dé sáà wọn ò tí dé. òkè tó bá dé jọ jẹ́ kí wọ́n wá ní lọ́fíìsì. ok sir ok sir. Láre. Kalari. Banjo rèé. Báwo ni things? Ó lágbára o. Èwo ló wá ṣe mí báyìí? Ẹsẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹ dákun ẹ dáríjì. Gbogbo ohun tó ṣẹlẹ̀ lọ́hùn mo mọ̀ pé gbogbo ẹ̀ lè ti máa gbọ́ pátá. Ẹ dákun ẹ dáríjì. Ẹ ṣàánú fún mi. It's not up to that now. Accountant ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ fún mi, quite alright. But bygone is bygone. Nǹkan tó ti kọjá lọ nìyẹn. Ó ti yé ń sìn. Now look at it. Even ọ̀gá ẹ̀ tó ń bá ṣiṣẹ́ gbà yẹn. He still came here. A sì jọ sọ̀rọ̀ nínú bar ní last week. You understand? Concerning this project in Abuja. Ní ọ̀gá ta ṣe. Bẹ́ẹ̀ mo sọ ọ̀gá Hausa yẹn gangan. We are still together. So forget about it. Kí ló ṣẹlẹ̀? Wá ṣe wá bí mi. Iṣẹ́. Vacancy ni mo máa ń rí níbí báyìí níbi last 2 weeks ago ni mo wá tẹ̀lé pé kí n tiẹ̀ wọ bí wá lónìí. Síbi ilẹ̀ ti manage mi. Ibi báyìí kan lára àwọn oore tí Ọlọ́run ṣe fún mi ni. I still have like 2-3 of it in Abuja and in Lagos sef. Eléyìí ṣì kéré ní gbogbo àwọn oore tí Ọlọ́run ṣe fún mi. Àwọn tó rí bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ àwọn tá a ṣe gbà nìyẹn. You understand? They are even doing their training because tó bá notice wá rí pé òun gbáriwo. It's because of the next extension tá à ń ṣe lẹ́yìn lọ́hùn. So àwọn ló dé máa bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́yìn. That's why. So ẹ kò tẹ̀ wá tètè wá ń sin for him better but you should understand. But fọkàn ẹ balẹ̀ ṣùgbọ́n sìn I will make sure that I get you a job. To fi lè wá síbi tí mo dẹ̀ fi lè rí ẹ o Banjo Abba, just put your mind at rest. I will even give you my complimentary card. Mr. Lanre, àbí nítorí nǹkan tó ṣẹlẹ̀ lọ fẹ́ gbà mí. This is my card. You understand? Just call on me. You will still get a better offer. You understand? If POS máa ṣe dáńsọ, a padà rí àmọ́ àmẹ́ni tó gbé. Àmì sì ló yá mi ló ń gbà. Nǹkan tó ti ṣẹlẹ̀ Banjo. Accountant ṣàlàyé gbogbo ẹ̀ fún mi. You understand? But bygone is bygone. Nǹkan tó ti ṣẹlẹ̀. You understand? But I will make sure that I try my best and get you a better job. Sí nǹkan kan bí mo ṣe rò ní mo rò. Sí nǹkan kan lára mi bí mo ṣe rò ní mo rò. Kódà kò sí fóònù lọ́wọ́ mi, fóònù ìyàwó mi gan mo yá pé kí n ṣe fi wá in case wọ́n máa fẹ́ gbà nǹkan. Okay, no problem. Fún mi ní account number. I will make sure I send you something. Ìlàyé ò lè tó yẹn Banjo. Ó ti ṣẹlẹ̀, ó ti kọjá lọ nìyẹn. All right. So kó tó kúrò mi báyìí wàá receive alert. A ní nǹkan tó má worry Banjo, we are all together. Ó ti yé ń sìn. I will make sure I find you a job. Don't worry. Ó ti yé. Pẹ̀lẹ́.
jọ pé mi o ṣéṣọ ìkọlù. Ààrẹ the change Yorùbá ti parí ọ̀nà ní ìwà rí ilẹ̀ sọ́ọ̀mù ènìyàn bó ṣe rí nígbà adúrú nǹkan tí mo ṣe fún kódà òun ju ẹni tó yẹ kó de ajá sí lọ kí ajá lé mi kúrò níbí ẹni tá a bá ti bí a ti bí dáadáa ná èèyàn náà gbóògùn orílẹ̀ ẹlẹ́jọ́. wọ́n ní erin kárelé kó wá jọba wọ́n ní kó wá jọba kó wá jọba gbogbo ará ìlú náà ní kó wá jọba ọ̀yẹ̀ kó wá jọba wọ́n ní kó wá jọba ṣùgbọ́n rántí pé àbínibí ń dání o ó ń dání ẹ̀yẹ̀ ló ní rántí wípé ẹ̀ ń dání o. Ìlú ajé pé ká máa jèrè wọ́n fẹ́ ká mórí wọ́gbó lọ pé ká yà wèrè àwọn abínú ẹni àmọ́niṣẹ́ ni ó àti ní báàlì dàrú àrùn ni pé iṣẹ́ Olúwa ni iṣẹ́ Olúwa ni ìbàjẹ́ ènìyàn kò lè dá dúró iṣẹ́ Olúwa ni ọ̀rọ̀ Olúwa ni àṣẹ. èmi tí mo rí pé máa ṣorí ire ìbàjẹ́ ìgbì máa lọ́wọ́lọ́wọ́ mẹ́rán náà gbé gbà wọ́n iṣẹ́ olóhùn tó ń ṣe yẹn jẹ́ ọkùnrin ṣe lásán nìyẹn nítorí wípé àṣẹ. èmi tí mo rí pé orí